lónìí ó já mọ̀ wípé àwọn tó bí ẹni Ọlọ́run ni wọ́n. nìkan rẹ̀ nítorí mi. ọkùnrin kan bẹ ó ní ahọ́n fọlọ́ mi. ó sì lówó. fọlọ́ mi. owó ìdẹ́ pọ̀. mo bọ̀ lórí láàyè. níbi téèyàn lówó dé ọkùnrin tá a wí ní owó gan àmọ́ kò sàǹfààní bẹ́ẹ̀ nìkankan. wọ́n wá lọ sọ fún pé ẹ tiẹ̀ ìyá mọ́sálásí tiẹ̀ ń jẹ wá ládùúgbò ẹ̀ bá wa kọ́ mọ́sálásí. fàdá kàlẹ́fù. ìwà fún wọn ní excuse ó ń fún wọn tam postpone. Mọ́yà mi ìmọ̀rú. ọkùnrin tá a wí ibi tó ní owó dé la máa fi sọ fún gbogbo ẹni ó ní gbogbo nǹkan ní lónìí tó bá dọ̀la ò ní padà ní mọ́. kàlẹ́fù. gbogbo nǹkan jẹ́ lónìí tó bá dọ̀la ò ní padà jẹ́ mọ́. Mọ́yà mi ìmọ̀rú. ọ̀rẹ́ rẹ̀ kan wá jẹ́ ọ̀rẹ́ tó súnmọ́ púpọ̀ bí gbogbo èèyàn ti sá fún náà tó ọ̀rẹ́ yọ sá fún. ọ̀rẹ́ yìí sá dá sí i láti gbogbo àwọn tó ní náà á máa bẹ pẹ̀lú ẹ̀ náà. ó wá jọ ń bẹ ó wá dijọ́ kan ọ̀rẹ́ yìí tó lówó yìí ó wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó gbé briefcase méjì lọ́wọ́ briefcase tó gbé lọ́wọ́ yìí bíi 30 góòdì bíi 30 ní bẹ́ẹ̀ nù briefcase méjèèjì. briefcase àkọ́kọ́ góòdì kọ̀ọ̀kan àkà lọ́nà 30. briefcase ẹlẹ́kejì góòdì kọ̀ọ̀kan àkà lọ́nà 30. bó ti wá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ló bá rántí wípé briefcase méjì lòún gbé lọ́wọ́ òun ti gbàgbé ọyọ kan síbi tóun ti ń bọ̀. ló bá sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ dákun yọ̀ǹda mi mo fẹ́ sáré lọ bí tí mo gbàgbé briefcase wọn nì sí tẹ́lẹ̀ lèmi ńlá owó tó lọ́kànjú àwọn tó lójú kòkò. ẹ máa wá lórí ìmọ̀tọ́lọ́wọ́ hàn nígbà tó lọ ibi tó gbàgbé briefcase tàkọ́kọ́ sí ó tún pàtà tó gbàgbé briefcase ẹlẹ́ẹ̀kejì náà sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó débi tó gbàgbé briefcase sí orí yíwun ó rò pé òun tún ti sọ ẹlẹ́ẹ̀kejì lọ ó bá gbà nílọ ọmọ ọ̀rẹ́ rẹ̀ tí ó gbàgbé briefcase ẹlẹ́ẹ̀kejì sọ́dọ̀ rẹ̀ ló bá gbé briefcase lọ́nà gbé fún bàbá dádì briefcase yìí ni mo rí lẹ́lẹ́ yìí mo tẹ jòkó sílẹ̀ láàárọ̀ ìmẹ́ni tó ní bàbá ní òun ti mẹ́ni tó ní ọ̀rẹ́ wa ló ní ó gbàgbé tàkọ́kọ́ náà ló fi lọ nígbà tó sáré lọ gbàgbé tàkọ́kọ́ ló tún fi gbàgbé ẹlẹ́ẹ̀kejì yìí ọ̀rẹ́ dáadáa ọ̀rẹ́ olóríire ló bá gbé briefcase tí góòlù ń bẹ́ẹ̀ yìí ló bá gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tí ó gbàgbé ẹ̀ tó gbé ahọ́dáwí yìí. tọ́lẹ̀ fi dunya bakhila. ń gbàgbé dọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ wa lánàá tó tọ́jú ó gbàgbé ẹrù rẹ̀ ní ó ní àkóṣeun ọ̀rẹ́ mi ló bá sí ọkà orí pétátì ni ló bá sọ fún ọ̀rẹ́ rẹ̀ tó gbé wá pé góòdì wọn ti ń bẹ nínú briefcase yìí kìí ṣe 30-40. yóò lè tọ́lẹ̀ fi dunya bakhila. pariwo ọlọ́run lẹ́yìn ilé. akọ́sí àbíbí sòrò sí ìkùnú rí. ọlọ́run sí wo ọ̀rọ̀ máa ń tí ń bẹ́ ń bẹ́. dunya bakhila. ló bá bẹ̀rẹ̀ sí ní bá drag ẹ̀ pé 40 ni góòlì tó wà ń bẹ̀ tó ń ṣe 30 máa fọlọ́pàá mú ẹ máa gbé ẹ lọ ní ẹjọ́. tọ́lẹ̀ fi dunya bakhila. oore tá a ṣe tí ó ti padà tó dìbì mọ́ wa lọ́wọ́ ọlọ́run mọ́jà báwo ṣe o. akọ́sí àbíbí ọmọ àwọn yẹn ti sàmì jagunjagun. ní ìfúnnisí. ọmọ bẹ́ẹ̀ ti sàmì jagunjagun ẹ̀ sàmì dáadáa. àdúrà ńláńlá nífa. gbogbo oore tá a ṣe tí ó dìbì mọ́ wa lọ́wọ́ ọlọ́run mọ́jà tiẹ̀ mọ́jà ó wù wá láti ṣe dépò tá a ṣe. bàbá ogún olú láàrin ìṣẹ́jú méjì ló bá chájì rẹ̀ sí court. fi dunya bakhila. mo ti chájì rẹ̀ sí court
wọ́n wà níwájú adájọ́ wọ́n ròyìn ẹni àkọ́kọ́ rojọ́ ẹni kejì náà rojọ́ yín ló wọ̀ sí. òun sábà kóhun ló ní mi ò jẹ́ kóhun ó sì. bó ti wá ní 40 ló wà bí 30 ní mẹ́mbẹ̀ wọn ọ̀gbà bí 40 ní mẹ́mbẹ̀ wọn ọ̀gbà. àtọ́sí òbí fèrè sí làlùkùbù rí. ẹ̀dá ní máa rò pé òun lè bà yẹn jẹ́ bọ́lọ́wọ́ ọba mi tó dáyọ̀ ọba bà yẹn jẹ́ ìdákan tó lè bà yẹn jẹ́ òsì. fàdákà lè fún. Ànàná adájọ́ ti wá rí i pé ó dàbí wípé 419 ni ẹni tí ń sọ pé 40 ní mẹ́mbẹ́ yìí ọ̀dà ìdájọ́ òun ní tí ó sì sí nǹkan kan tí yóò tó tẹ̀yìn ìdájọ́ yẹn mọ́. ìdájọ́ tó ń fẹ́ dá ni wípé ṣe bí 40 ló wà ń bi briefcase ti tiẹ̀ ọkùnrin ní bẹ́ẹ̀ ni 40 ni òun dẹ̀ máa bá wọn náà bí owó ni. ok no problem. ẹgbẹ́ fún wọn ẹgbẹ́ fún àwọn tí wọ́n bá yín rí. àyàsí wípé ṣe briefcase tiẹ̀ ni wọ́n rí nù ni. briefcase 30 ti mbẹ bóòdì 30 ti mbẹ ẹ̀yẹ máa gbé lọ́ntì ńgbẹ́tẹ̀ bá tó rẹ́ni tó ní briefcase 30 ẹgbẹ́ fún. so kèésè wọn náà ló ní 40 wọ́n pa kèésè wọn ló ní ti 30. ló bá ní rárá o kò rí bẹ́ẹ̀ o òun fẹ́ máa parọ́ mọ́ wọn ni adẹ́gbẹ́jọ́ òun ti dájọ́ òun. wọ́n yóò kiri mọ́. ó sì ti rí bẹ́ẹ̀ náà nù. lẹ́fà ayé mi ta. ẹ wo bí ahọ́n àti ayé tí ń bẹ lọ́kàn rẹ̀ ẹ wo bí ọba adé. gbogbo ń tà bá ń péjọ tí ń bá ń jẹ́ ti ọ̀nà haramu ọlọ́run padà mú ọjọ́ kan. tọ́nà fi gbòòdì yábàá ìlànà. ajá abiru ẹ wá wo bẹ́ẹ̀ ti ṣe. Zarumuta. pẹ̀lú bíbí ìtìrí yìí náà. Mọ̀kárì mọ̀mí kẹrì ní. Àsọ̀rọ̀ lọ́lọ́run ṣe fún yín. Tọ́lọ́run ò jẹ́ ní àwọn ahun tí ò ní jẹ́ rí irinṣẹ́ fọlọ́run tọ́lọ́run ò jẹ́ ní wọn lẹ́gbẹ̀ẹ́. Fọyà ní. Torí bẹ́ẹ̀ bá tún ṣàgbápọ̀ ọ̀rẹ́ burúkú tó jẹ́ ahun kò ní jẹ́ ìwọ̀n lórí irinṣẹ́ sínú ẹbí. Mọ̀bàlá lè lọ́ọ̀dù. Bàdàn isti'aza wal basmala. Alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil-bukhli. ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. الذين يبخلون ويأمرون الناس بالبخل. ẹni ọlọ́run ò lè gbọ́ mọ́sálásí. ويكتمون ما ọlọ́run ní àwọn ahun الذين يبخلون àwọn ahun tẹ̀rí yẹn yàmùrúnà ìsàbẹ̀lẹ̀ wọ́n tún máa pàwọn èèyàn láṣẹ pé ibẹ̀ ọlọ́wọ́ akọ́mọ́sálásí sí wọn ò lè má yí ẹ̀ yóò máa pa ẹni tó fẹ́ ṣe rere láṣẹ pé kó máa sà wọ́n. ويكتمون ما آتاهم الله من فضله. tọ́rọ̀ ohun tó di kọ́bọ̀ ó rò pàgbára àwọn oníkùnà pàgbára ọlọ́run ni. وأعتدنا للكافرين عذابا مهينا. gbogbo ń tọ́ bá léwu lè tó kójọ láyé tí ọba ti sọ lọ́run bẹ́ẹ̀ àbújá ń jẹ́ gbogbo lásán ni. الذين يبخلون. ajọ àbíbu àbáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. pé táwọn tó bí í ṣe tí wọ́n fi lọ ọ̀dọ̀ ọlọ́run náà iná gbégbá rẹ̀ yìí. يمن بنى لله بيتا. ẹni ọba ti kọ́lé fọlọ́run ọlọ́run kọ́lé fún lájẹ́nà. يمن بنى لله بيتا. gbogbo mọ́sálásí náà mo ní ọwọ́ dàbí pa wà ń kábà ni. ومكارم كارم. àwọn aláìní wọn ò tiẹ̀ yòókù ànábì mọ́. ayé ṣé láti Amẹ́ríkà náà lè ti gbé wá sí ẹgbẹ́ sínú bàálù wọn á gbé sí ilé ẹlẹ́yìn àyè. ayé ìlú olùkọ́dà àbí mọ́sálásí náà ní tó kàn gbé kalẹ̀ wọn ò tiẹ̀ tó búlọ́ọ̀kù kan. مبنى لله بيتا. àṣẹ alhamdulillah ẹ bá wí bẹ́ẹ̀. الحمد لله. ẹ bá ń wí dáadáa. الحمد لله. ẹ bá ń wí láwà ní ọpẹ́ náà pé. الحمد لله رب العالمين. ọlọ́jọ́rú yóò pọ̀ nínú Islam. آمين. ẹ sàmì dáadáa. اللهم آمين. ọlọ́jọ́rú yóò pọ̀ nínú Islam. آمين. gbogbo ẹni tí ó ran Islam lọ́wọ́ tẹ́sí Islam